Èyí ni bí àwọn ọba bẹ̀rẹ̀ ló ṣe bọ̀. Onífọ̀yì ni wọ́n fẹ́ sọ̀kalẹ̀. Onífọ̀yì tìlú Fọ̀yì. Onífọ̀yì. Àwọn ni wọ́n ń bẹ onífọ̀yì. Àwọn ni wọ́n sọ̀kalẹ̀ nínú mọ́tò. Aláyọ̀gbé tàyọ̀gbólé àrólé Aláàfin ń sọ̀kalẹ̀. Ọba padà gẹ̀yẹ́rí ọba Kálàfí àwọn ló ń sọ̀kalẹ̀. Ambassador Muftau Lálẹ́yẹ àwọn ni wọ́n sọ̀kalẹ̀ fọ́mọ ambassador Benin to Nigeria. Àwọn delegation ṣọ̀kan ọmọ Yorùbá wọ́n sọ̀kalẹ̀. Alága Abẹ́òkúta nínú Kútọ̀nù ló sọ̀kalẹ̀. Àwọn ilẹ̀ ń wò. Ọba Onílàsọ̀ àwọn ni wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ yìí. Àti débò Abẹ́òkúta báyìí. Àti débò Abẹ́òkúta. Ọ̀ṣọ́nà kò bẹ́ àwọn ni wọ́n sọ̀kalẹ̀. Ọba Adébọlá Kàmílì Eléṣì àwọn ni wọ́n sọ̀kalẹ̀. Àwọn ni wọ́n sọ̀kalẹ̀. Alájà Marufat Ilé Ọlá Fálọlá tí wọ́n jẹ́ igbákejì alága ìjọba ìbílẹ̀ ìlú Ìfọ̀yì àwọn ni wọ́n sọ̀kalẹ̀. Oníkòyí Abẹ́sàn alájàṣẹ tìlú Àjàṣẹ́ ọba Adéyẹmí Àjàdó àwọn ni wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ yìí. Àwọn ni wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ yìí. Alhaji Mutiu Adélabú Àdìsá Ọláolúwa President Nigeria Yorùbá in Diaspora ní Benin àwọn ni Alhaji Muhammadu Sọ́ọ̀lù Babátúndé Adébáyọ̀ tí wọ́n jẹ́ Secretary Nigeria in Diaspora ní Benin àwọn ni Ológunbá àti Ògúnbà àwọn ni wọ́n ń sọ̀kalẹ̀. Ọlọ́gọ̀ ti gbọ́gbọ̀ àwọn ni wọ́n ń sọ̀kalẹ̀. Alhaji Ọlọ́gọ̀ Olú Ọlọ́gọ̀ Alhaji Abdulfatai Akẹwò alága ọmọ Ọ̀yọ́ nílùú Kútọ̀nù. Atadíndí ọ̀rẹ́ mi náà ní sọ̀kalẹ̀. Baálẹ̀ Tasúba àwọn ni àti gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn. Bàbá wa kan náà tó ń sọ̀kalẹ̀. Alhaji Muhammadu Jamiu Adékúnlé ọmọ Àlùbáríkà alága gbogbo ọmọ Fẹ̀dí ìlú Kútọ̀nù àwọn ni wọ́n ń sọ̀kalẹ̀.